gbogbo oṣù tí ń bẹ nínú ọdún yìí ire ni kó mọ já sí fèmí àti ẹ láti January dé December. Ire ni kó mọ já sí fèmí àti ẹ gbogbo ire tí ń bẹ nínú ọdún yìí tèmi tiẹ̀ ni o gbogbo ibi tí ń bẹ ń bẹ kó fi lé àwa ṣe ìwọ lóṣù January gbogbo kòkòtò gìrìwò tọmọ aráyé ń já sínú rẹ̀ tí wọ́n ní wò ní bá wọn jánu rẹ̀ o sì ní rì ó já sínú ọrẹ gbogbo ojú ayé ni ó sì rí lóṣù February ibú ọlá rẹ̀ ó fẹ̀ ojú àwọn ọ̀tá rẹ̀ ó rí lóṣù March ó mọ sí láti inú orí kan bọ́ sínú òmíì lóṣù April àpèrọ lálàrẹ yóò mọ pè ọ àpèrire ni wọn náà sì máa pe lédùmarè lóṣù May àrùn mẹ́rìírí ò ní ṣe wá tẹbí rẹ o lóṣù June ò ní jọmọnù ò ní jọkọnù ò ní jayánù ìwọ fún ara rẹ ò ní jùnú ò sì ní dẹni àánú lóṣù June lóṣù July gbogbo tó bá ń jù láì làágùn ní ọmọ bọ́ sí lóṣù July jù láì làágùn gbogbo orí rẹ̀ ó sì máa bọ́ sí lóṣù August gbogbo ń taráyé ń ṣe tí wọ́n ń gọ̀ ọ́ sí àti ń já ságọ̀ fáwọn ọgbọ́n ni ọmọ já sí fún wọ lóṣù August yìí o ìwọ ògọ̀ ìsítílọ̀ rẹ̀ ó sì máa já sí fáwọn èèyàn lóṣù September gbogbo orí tó ti wà ní sẹpẹ́ sẹpẹ́ Èdùmàrè ó mọjọ́ bà sílé rẹ̀ lóṣù October gbogbo tó náwó sí tọwọ́ rẹ̀ ò tó lóṣù October yìí kọ́wọ́ rẹ̀ ó tó kọ́wọ́ rẹ̀ ó bá lóṣù November ó náwó sáwọn nǹkan tọwọ́ rẹ̀ fẹ́ bá àmọ́ tọwọ́ rẹ̀ ò tí ì fẹ́ bá ọwọ́ rẹ̀ ó tó lóṣù November ó sì náwó sí ọwọ́ rẹ̀ ó bá lóṣù December gbogbo oore tẹ́dùmàrè ti dì sílẹ̀ bàǹbà yìí kò ní fòwò àtẹ̀mírù ní December àdìsílẹ̀ oore bàǹbà àdìsílẹ̀ ògo bàǹbà àdìsílẹ̀ ìbùkún bàǹbà tèmi tiẹ̀ ni. Àjàǹkoro Alágbẹ̀dẹ ọ̀rọ̀ làá mú rọ ọ̀rọ̀ lágbẹ̀dẹ ọ̀rọ̀.